ẹlòmíì kọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀, ẹlòmíì kọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run tí a bá kọ sílẹ̀ kò lè ṣàǹfààní fún wa. Ẹlòmíì kọ ẹ̀sìn sílẹ̀, ẹlòmíì bí ní pé kóhun wá sẹ́sẹ̀ àwọn ojú Olúwa nìkan, ẹ̀sìn àwọn ojú Olúwa nìkan, mọ̀lẹ́bí Ọlọ́run. Ìwọ ń pé tó bá wá sí ẹ̀sìn àwọn ojú Olúwa nìkan, ìtútùmọ̀ sí pé o fẹ́ràn ara ẹ̀. Ṣé bí ẹ̀sìn àwọn ojú Olúwa ni, ebi kí ọ̀nà rẹ̀ lè là ní, ebi kó lè rí jẹ ni, ebi kó lè rí mu ni. Ṣùgbọ́n ìlànà Kristi jù bẹ́ẹ̀ lọ. O gbọ́dọ̀ wà nínú agboolé Ọlọ́run, o gbọ́dọ̀ jẹ́ ẹni tí ọ̀run mọ̀. Hallelujah ńlá o. Hallelujah. O gbọ́dọ̀ jẹ́ ẹni tí ọ̀run mọ̀. So n tá gbọ́dọ̀ bá nínú mọ̀lẹ́bí Ọlọ́run, òun ni akíkanjú, ẹni tó ní agbára ẹ̀mí mímọ́, authority tí ó máa pàṣẹ tààrán níṣẹ́. Mọ̀lẹ́bí Ọlọ́run kì í pa ẹ̀sìn jẹ. Mọ̀lẹ́bí Ọlọ́run tí ìbá epo bá tẹ́ kókó, ẹ wò nínú Muslim ni mí, I'm a Muslim by birth. Muslim ni mí, ẹ wo ìlànà Muslim. Tí wọ́n bá jẹ gbèsè irun, kí ni wọ́n máa ṣe? Wọ́n máa san gbèsè irun. A good Muslim kò lè parun jẹ kó má kí. Ọjọ́ wo ni wọ́n ti pa Sunday jẹ tó ti padà wá san? Níbo ló ti ẹ̀ ti fẹ́ san? But láwọn gospel church táwa ti train nígbà kan, àwọn àlùfáà wa máa ń fún wa ní discipline wo ló fẹ́ fọmọ celestial. Tí a bá ṣe kankan tí ó tó wáyé pé àwa sí Bible class, tó wáyé pé òṣìṣẹ́ ní wà wọ́n á ní ká lọ gbààwẹ̀ ọjọ́ 7, wọ́n lè ní ká gbààwẹ̀ ọjọ́ 3. Ìgbà míì wọ́n lè sọ pé ká lọ sílé àánú, ká lọ jókòó bẹ́ẹ̀ ká lọ gbàdúrà wákàtí 2. Discipline nìyẹn. Ẹ kí hallelujah o. Hallelujah. Àwọn ìlànà yẹn wà tí wọ́n máa ń lò tó yẹ pé a lè fi ìfẹ́ bára wa ṣe. But ìwọ pé ẹnìkan ní ìsìnkú ní brother nítorí pé wà ṣọ́ọ̀ṣì ẹ lọ sílé àánú kẹ́ lọ gba àdúrà wákàtí àbí kẹ́ lọ gbààwẹ̀ ọjọ́ 3, kò ní dẹ́ lóhùn torí pé kò yé wọn. Ìyẹn gangan náà ni ó ṣe sí discipline mọ́. Kò sí discipline láti iwájú, kò sí discipline láàrin, kò sí nísàlẹ̀. Oníbodè tó dúró lẹ́nu ọ̀nà gan tó bá sọ̀rọ̀ jù, ìwọ kan pé bójá ìpọ́ ọ́fíìsì ló pè sí kó ní bó ṣe ṣe báyìí ó máa bẹ̀rẹ̀ sí yẹn lódì torí pé ó correct ẹ̀, ó máa bẹ̀rẹ̀ sí yẹn lódì, ó máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lẹ́yìn. Ẹni tó bá dẹ̀ ti ṣèjọba lé lórí tí ó jẹ́ pé ó ti fi ìdájọba rẹ̀ ó ti fi kọlù, ẹni tí ó fẹ́ràn èèyàn tó bá fẹ́ porúkọ ẹni kí ni ó pè é? Ìpèkúpè ni ó porúkọ ẹni. Ẹ ká hallelujah o. Ìpèkúpè ni ó porúkọ ẹni. Ó lè gbé orí olùṣọ́ yẹn ni mo fẹ́ sọ̀rọ̀ ìjà. Ó tí mo olùṣọ́ tó máa ń ranjú sọ̀rọ̀ yẹn, olùṣọ́ tó máa ń jágbe yẹn, ìpèkúpè ni ó porúkọ ẹni. Ìtí ìbá kú sọ wípé olùṣọ́ tí mo fẹ́ sọ̀rọ̀ ẹni Ọdúnlámì, kò ní sọ fọ́dún lámì, ìpèkúpè ni ó pè ẹ́. Ó ti máa ń kọ́kọ́ fọ̀rọ̀ bá kó tó introduce ẹ, á ti fi introduction tó ṣe á ti fi bà ẹ́ jẹ́. Ẹ kí hallelujah o. Torí náà a gbọ́dọ̀ sá fún ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ló gbé ayé wa ró. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ló lè tún ayé wa ṣe. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run gangan ni ọ̀nà tí a lè fi rí ìfẹ́ Ọlọ́run. Ibẹ̀ ni ẹ̀mí mímọ́ wà. Inú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni ẹ̀mí wòlíì wà. Àwọn èèyàn mo fẹ́ ṣẹ̀ sí wòlíì, mo fẹ́ gbàgbára, agbára olùfẹ́ bàtà ló fẹ́ fún ẹ lágbára. Ta ló fẹ́ kò lẹ́sẹ̀ tó fẹ́ fún ẹ lágbára náà. Alàgbàjọ ẹ̀ ò lè fún ẹ lágbára, wòlíì ṣọ́ọ̀ṣì ò lè fún ẹ lágbára. Àwọn kan wà tó máa ń dì sí farahàn àní ẹlòmíì tí ẹ máa ń dáṣà yàn ní tó bá fẹ́ gbàgbára àfi tí n bá sùn lé ẹ láyà agbára yẹn àmọ́ pé wòlíì ni mí, ó dìgbà bá sùn lé ẹ láyà kágbára tó dé. Irọ́ ló pa fún ẹ, agbára ò lè dé. Gbogbo ohun tí Pétérù sọ, ó ní ìwọ gbìyànjú láti fowó ra ẹ̀bùn ẹ̀mí mímọ́ tàbí ọgbọ́n àlékèrè láti gbà ẹ̀mí mímọ́. Ó ní kówó àti kíní ẹ̀ ó ṣègbè pẹ̀lú ẹ̀. Wọ́n ń fowó rà ẹ̀bùn ọ̀fẹ́ ní. Ẹ kí hallelujah. Wá ṣèṣòro ọjọ́ 3, òróró ti máa ń fi sí ẹ lórí, ti máa àná ìtì ẹ, ibẹ̀ lágbára wà, kò ṣe ibẹ̀ lágbára wà. Ọlọ́run ní àná ìtì èèyàn. Òun ló jẹ́ pé àwọn aṣíwájú wa tó máa ń fi òróró sí wa lórí, wọ́n ní ẹ̀tọ́ láti ta òróró lé wa lórí. Tó bá fi òróró sí wa lórí, tí wọ́n bá béèrè pẹ̀lú àṣẹ, hallelujah o. Tí ìgbàgbọ́ yẹn bá dàpọ̀ mọ́ ti wọn, fúnra Ọlọ́run ló máa fún ẹ ní ìfòróróyàn tọ̀run. Ìfòróróyàn táyé nìyẹn. Ìfòróróyàn tọ̀run Ọlọ́run ayéṣẹ̀ wá gbé ilé lórí. Ẹ rí pé lẹ́yìn tí Jésù ṣe ìrìbọmi tán, nígbà tán ṣe ìrìbọmi fún tán ni àdàbà yẹn ṣẹ̀ṣẹ̀ sọ̀kalẹ̀ wá látòkè. Àbí bẹ́ẹ̀ kọ́? Ṣé àdàbà tó sọ̀kalẹ̀ yẹn ṣó sọ̀kalẹ̀ látọ̀dọ̀ Jòhánù Baptist? Kò sọ̀kalẹ̀ látọ̀dọ̀ John the Baptist. Jòhánù bá torí kó ti ṣe ìrìbọmi tán o, ẹni tí mò ń sọ rẹ o, wọ́n wá ní ẹmẹ́yẹlé wà kégbélé léjìká. Rárá o, àdàbà yẹn ń bọ̀ látòkè ni. Àbí bẹ́ẹ̀ kọ́? Ó ní èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí, ẹ máa ṣe kí ni? Ẹ máa gbọ́ tirẹ̀. Ó máa gbọ́ authority ọ̀dọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run kọjá ni. So mi ò against àmì òróró pé kí wọ́n ta lé wa lórí. Àmì òróró dá láti fi lé wa lórí, ṣùgbọ́n ìdàpọ̀ mọ́ ẹ̀mí ni.
wọ́n fi select ẹni pé ara àwọn tó ń wá èrè Ọlọ́run bá wa mí sí o. Ẹ̀dẹ̀ rí pé àdúrà ìmísí náà lọ́dẹ̀ máa gbà fún wa. So a nílò láti súnmọ́ Ọlọ́run kí àánú lè kó tẹ̀ wá lọ́wọ́. A nílò láti gba agbára. Ẹ̀yin ò gbàgbára nígbà tí ẹ̀mí bá bà lé yín. Mọ̀lẹ́bí Ọlọ́run gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run kó lè gbàgbára. Torí láì gbàgbára asán ni. Àwọn ọmọ skefa tí kò sí agbára Jésù lára wọn, ẹ wo ohun tó ṣẹlẹ̀ nínú ẹ̀kọ́ àná. Ṣe ni ẹ̀mí yẹn pakoro mọ́ wọn, ó dẹ̀ fà wọ́n ya. Ó ṣe wọ́n léṣe. Ó ṣe wọ́n léṣe. Nínú ìwé sí àwọn àpọ́sítélì orí 19 ó ṣe wọ́n léṣe, ẹ̀mí yẹn ṣe wọ́n léṣe wípé wọ́n ní Jésù àwa mọ̀, Pọ́ọ̀lù àwa mọ̀, àwọn àpọ́sítélì àwa mọ̀, ṣùgbọ́n ta ni ẹ̀yin? Àwọn ẹ̀mí òkùnkùn yẹn dáhùn, ó ní ta ni ẹ̀yin? Iṣẹ́ Olúwa ò ṣe fojú, kò ṣe fi ara ṣe. Kò ṣe fara ṣe. Ara kò lè ṣe o, ẹ̀mí ló lè ṣe o. Ara ò lè ṣiṣẹ́ Olúwa, ẹ̀mí la fi ṣiṣẹ́ Olúwa. Hallelujah o. Hallelujah. So ẹ̀mí yẹn gangan tó bá fẹ́ gbà mí sí Ọlọ́run láì ṣe pé a bá gbé ọ̀gá nínú ẹ̀mí wọn ò lè gbé ọ̀gá nínú ara. Ọlọ́run gbọ́dọ̀ kọ́kọ́. Ó ní ẹnikẹ́ni John 3:27 ó ní ẹnikẹ́ni kò lè rí ohunkóhun gbà bí kò ṣe pé a bá fi fún látọ̀run. Bí èèyàn fẹ́ kú gan mọ́ pa nínú ẹ̀mí torí ẹni tọ́lọ́run ò bá pa kò lè kú. Ẹni tí wọ́n bá pa nínú ẹ̀mí ló máa kú nínú ara. Nǹkan kan lè kọ́ sí ikú ẹ̀. Bọ́ọ̀ bá gbé ẹga nínú ẹ̀mí wọn lè gbé ẹga nínú ara. Gbogbo wàhálà tá à ń ṣe kiri táwọn alọ ṣòkòtò àpòṣòkòtò ló wà. Ẹ wá Ọlọ́run wá ẹ̀sìn lódodo kìí pé kẹ́ máa fi ojú lásán sìn. Ẹ bá ti lọ sí ẹ̀sìn àwọn ojú Olúwa Ọlọ́run ó bùkún fún mi. Ó ṣẹ̀sìn àwọn ojú Olúwa tán ó jókòó lé lọ́jọ́ Sunday. Ó ṣẹ̀sìn Olúwa tán ó di ọjọ́ Sunday aago 12 ní ìwọ̀de ṣọ́ọ̀ṣì aago 11. Ó ṣẹ̀sìn àwọn ojú Olúwa tán ẹ̀sìn ìrọ̀lẹ́ Wednesday Friday tá a gbélé bàbá wọ ṣọfà lọ́wọ́. Pé ìlànà yìí tẹ́ bá tẹ̀lé yóò dára fún yín. Ẹ ṣe ẹ kọ́lẹ̀ àwọn ojú Olúwa nìkan lẹ́ ń fèsì. Ẹ ń wáyé ó ní ẹ̀yin ń béèrè ẹ kò rí gbà ó ń torí ẹ̀ ń béèrè sí ìfẹ́kúfẹ́ yín Jacob orí 4 ó torí pé ẹ̀ ń béèrè sí ìfẹ́kúfẹ́ yín ó torí náà lẹ ṣe ń béèrè tó tẹ́ fi rí gbà ó ń torí pé tẹ́ bá béèrè ẹ̀ ìfẹ́kúfẹ́ ara yín lẹ fẹ́ fi ṣe. Talẹ tó béèrè owó nínú yín nísì tó béèrè pé Olúwa tó bá fún mi lówó àwọn aláìní mo fẹ́ máa tọ́jú. Olúwa tó bá fún mi lówó àwọn ìránṣẹ́ Ọlọ́run ebi ò ní pa wọ́n. Olúwa tó bá fún mi lówó mansion ni màmá kọ́. Mo rí alàgbà mi kan mo sì kẹ́kọ̀ọ́ lára ẹ̀ ọ̀gá mi ni mẹ́ńtọ̀ mi ni. Ó ní Olúwa sọ fún òun pé ṣọ́ọ̀ṣì 7 lòun sì máa kọ́. Ó dẹ̀ ti kọ́ ṣọ́ọ̀ṣì báyìí ṣọ́ọ̀ṣì ti kọ́ ní ìsìn tó 3. Nítorí ohun tó ń sọ fọ́lọ́ ni pé Olúwa tó bá fóun lówó òun àkọ́lé mímọ́ fún ẹ kò dẹ̀ sọ́rọ̀ ẹ̀dọ́ olùṣọ́ àgùntàn bẹ́ẹ̀ ó kọ́ fáwọn èèyàn ni. Bọ̀ lónìí nìsín kẹ tó kọ́ ṣọ́ọ̀ṣì tán ó ti máa pé lálọ́ṣẹ́ pàdé mí. Ṣé kọ́mpìnì ènìyàn ní ṣọ́ọ̀ṣì ni? Ẹ dáhùn. Ṣé kọ́mpìnì ènìyàn ni? Kì í ṣe kọ́mpìnì ènìyàn. Spiritual company ni. Ọlọ́run ló ń jèrè ọkàn bẹ́ẹ̀ abẹ́kọ̀. Ṣùgbọ́n àwọn kan ti sọ di okòwò. Ó ní ẹ̀yin sọ ilé bàbá mi di wòlíì àti ọlọ́ṣà. Ó dẹ̀ yọ ẹgbà tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí náà wọ́n ní sinagogu. Nítorí ẹ̀ náà ṣe pa. Àwọn tó gba Jésù, àwọn tó ń sin Ọlọ́run, àwọn Júù, àwọn náà pa Jésù. Àwọn onígbàgbọ́ náà ló pa Jésù. Àwọn ìgbàgbọ́ aláfẹnujẹ́ ló pa Jésù. Nítorí kó gbé òdodo dáàrin wọn. Òdodo tó gbé dáàrin wọn yẹn náà fi kàn mọ́gi. Òun náà fi pa torí pé ó gba ìjẹlẹ́nu wọn. Gbogbo tó ń jẹ níjẹkújẹ ní ìdààmú ìjẹkújẹ tó ń jẹ gbogbo ẹ̀ ló gbà kúrò lọ́wọ́ wọn. Ẹ kí hallelujah. Gbogbo ẹ̀ ló ṣe o ló gbà kúrò lọ́wọ́ wọn. Gbígbà tó gbà lọ́wọ́ wọn dẹ̀ wọ́n náà yẹn wọ́n dẹ̀ pa lóòótọ́ àti mọ̀ pé àkọsílẹ̀ ni torí kò sẹ́ni tó lè rí Ọlọ́run pa ṣùgbọ́n ó wá fi ara rẹ̀ sílẹ̀ fún wa. Síbẹ̀síbẹ̀ náà kò ka ẹ̀ṣẹ̀ yẹn sí wọn lọ́rùn. Ó ní bàbá dáríjì wọn torí pé wọn ò ṣe kí ni ọmọ tó ń ṣe until you discover your neighbor. Tó bá mọ ẹ̀mí tó ń gbénú ẹnìkejì ẹ ìfẹ́ ti wà nìyẹn. Tó bá ti lè mọ ẹ̀mí tó ń gbénú ẹnìkejì ẹ ò ní ẹ ti nífẹ̀ẹ́ tó bá gbọ́ onífẹ̀ẹ́ ọmọ làkejì o discover ẹ̀mí tó ń gbénú ẹ ìyẹn ò túmọ̀ sí pé onífẹ̀ẹ́. Ó dìbò bá discover ẹ̀mí tó ń gbénú ẹ nígbà tó ń bínú tó mọ ẹ̀mí tó ń gbénú ẹ nígbà tó ń jà tó mọ ẹ̀mí tó ń gbénú ẹ ìgbà yìí ló tó mọ̀ yìí pé Ọlọ́run fúnra rẹ̀ ní alààyè ọkàn. Inú ọgbà Édẹ́nì láti ṣìnà ibẹ̀ ni wà burúkú ti bẹ̀rẹ̀. Lórúkọ Jésù láàárọ̀ yóò dára fún wa. Ẹ jẹ́ ká dìde dúró ká gbàdúrà sí Ọlọ́run ká sọ